ìlú tọ́lọ́run bá dá ọ sí pàtàkì ẹ̀ ju gbogbo ìlú yòókù tí ń bẹ láyé lọ. Gbààwẹ̀ nítorí ìlú ẹ̀, ṣínú nítorí ìlú ẹ̀. Ilẹ̀ Yorùbá Ọlọ́run kẹwàá ó pọ̀. Yorùbá kì í jagun bí ẹrú. Ọ̀pọ̀ ló ń retí pé tí Yorùbá ò bá jagun bí náà yòókù ṣe jagun ni. Ọgbọ́n pọ̀ tọ́lọ́run dá fún ìran Yorùbá. Nínú ìran tó kàwé jù lórílẹ̀‐èdè Nàìjíríà, ìran Yorùbá jẹ́ kan. Ní gbogbo western world, ní gbogbo developed world, ẹ lọ wádìí àwọn Áfíríkà tí wọ́n kàwé jù, ẹ rí i pé Nàìjíríà ni. Tẹ́ ẹ bá wá wádìí pé àwọn ní Nàìjíríà, ẹ rí i pé ìran Yorùbá ni. Nínú kákéwú, ìran Yorùbá wọ́n bù háyà. Kákàwé, ìran Yorùbá gbóyìnbó jọ lóyìnbó gan lọ. Gbogbo bí tí ìran Yorùbá bá wà láyé ni wọ́n make impact. Àmọ́ ìran Yorùbá kì í jagun bí ẹrú. Ọpọlọ ni Yorùbá fi jà. Gbogbo ń tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ tó ti ń bẹ ìjọ tógun Biafra tí ó bẹ̀rẹ̀ sí ní parí bọ̀, ìran Yorùbá ló gbọ́pọlọ kalẹ̀ tó fi rẹ̀ já. Ìran Yorùbá náà ni bàbá wa Awólọ́wọ̀ ni àtàwọn míì nígbà tí ò tí ì sí petrol, tí gbogbo ọ̀ràn yòókù ò tí ì mọ kí ni wọ́n fi develop lu wọn. Ìran Yorùbá gbẹ́gbẹ́ ẹ jẹ́ ká lo kòkó ká fi develop. Ó di Cocoa House, ó di first television station in Africa, NTA nílùú Ìbàdàn, àtàwọn míì. Ìlú yẹn, ìran yẹn tí ń jẹ́ Yorùbá lọ́lọ́run wá dé mi sí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ lè délẹ̀ Lárúbáwá kó wù ọ́ kó jẹ́ pé Lárúbáwá lọ́lọ́run sí ọ, alihamudulilayi. Ìwọ lè délùú òyìnbó kó wù ọ́ pé ìlú òyìnbó tàbí ọ̀kan nínú ìran China lọ́lọ́run dá ọ ṣínkúrò kọ́ ọmọ ìran mú sọ̀rọ̀, ìyẹn ò kàn mí. Ibi tọ́lọ́run dé mi sí ó tẹ́ mi lọ́rùn jọjọ. Àní ikán parapọ̀ wọ́n máa lé. Èèrà wọ́n parapọ̀ wọ́n máa gíyan. Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ pọ̀ ká ronú. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Àbí o, kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa?